أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفاع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ fún Ọlọ́run àti tọrọ kẹrẹ àti gẹrẹ fún Annabi Muhammad tí ìkẹ́ náà kó kárí gbogbo àwọn sàhábà, kó kárí gbogbo àwọn ẹni rere, kó dórí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi lọ́kùnrin obìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀kọ́ Annabi àti ìdánilẹ́kọ̀ọ́ àti ìránnilétí tá a fẹ́ mú wá sí ti gbọ́ ara wa lé ní òun nìkan nínú àwọn wa Annabi sallallahu alaihi wasallam tí Ọlọ́run pa aláṣẹ kó máa wù. Ọlọ́run ní ká Annabi ó tẹríba, Ọlọ́run ní ká Ànábì oníwà tẹríba wa tẹríba òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lérí. Ǹjẹ́ wọ́n ní tẹríba? Ǹjẹ́ mi náà ní tẹríba? Bóyá o tí ìmọ̀ tó máa ń tán pè ní tẹríba lójú òròpó ní tẹríba. Ẹlòmíì ní èmi náà ní tẹríba, èmi kàn kọ̀wọ̀ sí ni. Mo kàn kọ̀ àrífín ni mo kọ̀, ìwọ̀sí ni mo kọ̀, àyànjẹ́ ni mo kọ̀. Àmọ́ pé ká tẹríba ká dẹ̀ ní tìjú, èmi náà ó ń tìjú ni mímí ọ̀láṣà. Ní nǹkan kí n fẹ́ kí wọ́n yàn mí jẹ ni. Tọ́ra ìfẹ́ kí wọ́n yàn ọ jẹ òun gangan, òun náà ní jẹ́ ń pò ní tẹríba. Ẹni tó bá tẹríba náà lẹ́yìn ní táyé bá ń rí yàn jẹ, ẹni tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tí ó sọ̀rọ̀ òun náà ni wọ́n máa ń pè ní òun tẹríba. A wá sọ díẹ̀ fún wa nínú ìgbésí ayé Annabi sallallahu alaihi wasallam bá Annabi ṣe portray bó ṣe display nǹkan pè ní ìtẹríba nínú life ẹ̀ fún wa. Annabi sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti dá lọ́lá tó, bó ti gba yìí tó, tá a sọ pé òun ló gba yìí jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dá. Alẹ́ dákun lè bá nínú ènìyàn, nínú ẹranko, nínú àwọn Ànábì Ọlọ́run bí wọ́n ti níyì lọ́dọ̀ Ọlọ́run tó tọ́lọ́ máa bá Musa sọ̀rọ̀ lóhun àti ẹnìkan tí ò ní rán màláíkà sí tóhun ti bẹ́ẹ̀ dúdú wọn tò lẹ́yìn Muhammadu sallallahu alayhi wa sallam ní nínú yìí, nínú àpọ́nlé, nínú ìfẹ́ tọ́lọ́run ní sí. Tóhun ti bẹ́ẹ̀ Ànábì sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀, Allahu akbar, ó sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ fún àwọn èèyàn, ó live bí ènìyàn yòókù. Àwọn sàhábà Ànábì ridwanullahi alayhim nínú hadisi tí Abu Dawud gbà wá, wọ́n ní Ànábì ó jókòó, kana rasulullahi sallallahu alayhi wa sallam yajlisu bayna dhahri ashabihi. Ànábì ó jókòó láàrin àwọn sàhábà rẹ̀, fayaji al-gharib, àjòjì dẹ̀dẹ̀, fala yadri ayyuhum huwa hatta yas'al, kò ní mọ̀ ta la Ànábì gan títí tí ó fi béèrè nǹkan ẹjọ́, òun béèrè Ànábì, òun béèrè òjíṣẹ́ Ọlọ́run, ta ló jíṣẹ́ Ọlọ́run láàrin yín ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá náwó sí pé òun ló jókòó yìí. Allahu akbar, ẹ wò tẹríba, kò pákéjì rẹ̀ bí àwọn lọ́ba àbáwọn ọlọ́lá kan tí ẹ sọ pé gbogbo àjòjì tó bá dé náà tí wọ́n kí Ànábì ni ó jókòó yìí dá àmọ̀tẹ́lẹ̀ wà mọ́ wọn ní ọ̀jẹ̀ yìí tó dájú kó tí wọ́n wá ga ńláńlá fún un. Àfi kára ga ńláńlá kémi àti ó rága ńláńlá ká tó mọ ìpín wọn kan wálé. Tá a bá lòdì tá a bá rága ńláńlá inú wo ní dùn pé èmi náà lẹ́wà kàn lábùkù tó báyìí, pọ́n mi lé ẹ̀ gbé mi sí Iteriba, a mọ̀ ẹ̀jà sí i. Ànábì ò rí bẹ́ẹ̀ o, Ànábì tá à ń tẹ̀lé ò rí bẹ́ẹ̀. Gbogbo owó tó ọba ti rí bẹ́ẹ̀ tí wọn náà ti tó rí bá Ànábì ti rí lọ́mọ ipò tí ì ní gbéraga, ó tí ì ní tẹríba, ó tí ì ní wà Ànábì lọ́dọ̀ sallallahu alaihi wasallam. Ṣé ìtẹríba Ọlọ́run ọba àlekè ọlá sọ pé nínú hadithi kudusi pé al-kibriya uridai, ìgbéraga aṣọ èmi Ọlọ́run ni, ẹ má bá mi dù ú, ẹnìkan ò tó wọ̀, èmi nìkan mo tó wọ̀, kò tọ́ kí n ò ní gbéraga. Annabi sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin, ẹnìkan ò ní wọ àlìjẹ́nnà tí kékeré bí ọmọ náà gún báyìí tó bá wà nínú ọkàn rẹ̀ nínú ìgbéraga kínkínní tó bá wà nínú ọkàn rẹ̀ ó lè rí gbé wọ àlìjẹ́nnà. Ìtẹríba ní gbéyàn wọ àlìjẹ́nnà. Tí ó níwà tẹríba lọ́dọ̀, sẹ́mi náà níwà tẹríba lọ́dọ̀. Láfi ní kálọ̀ wo láìfà Ànábì sallallahu alayhi wa sallam yóò jókòó láàrin àwọn sàhábà rẹ̀, wọn àdẹ̀ ní dáàmà. Wọn ní ibi tí ìjókòó bá parí sí, ibi táyé bá ṣẹ́kù sí ni máa ń lọ jókòó sí tó bá wọn lérí ìjókòó. Níbo láyé ṣẹ́kù sí ni ó kìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìde, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bá wáyé pé òun ló ẹ̀kọ́ wà láàrin bí, òun ló ẹ̀kọ́ wà ní sẹ́ńtà. Ibi táyé bá ṣẹ́kù sí náà ni ọ̀rọ̀ àjòkó sí. Àmọ́ ìjókòó ńlẹ̀ńlẹ̀ lórí iyẹ̀pẹ̀ tí ò ní sí kẹ́ ẹ sáré bá mú tẹ́, ẹ sáré bá gbé bẹ́ẹ̀dì ńláńlá kan tí ò ní sí yẹn. Annabi sallallahu alayhi wa sallam ìgbà tá Annabi ṣe hijira wá láti Mẹ́kà tó wọ Madina, níjọ́ tó wọ Madina gangan sára Madina àwọn díẹ̀ ló ti rá Annabi sójú. Àwọn tó lọ Mẹ́kà tán ṣe bí àwọn akọ́bà tí wọ́n gba Islam lọ́wọ́ ẹ̀ láti Mẹ́kà tí wọ́n dẹ̀ bá ṣàdéhùn kí mo bọ̀ wá sọ́dọ̀ wa Madina life rẹ̀ safe, àmọ́ protect rẹ̀ tó bá ti wá sọ́dọ̀ wa. Àwọn ọba àgbàdéhùn lẹ́ẹ̀kínní, ọba àgbàdéhùn lẹ́ẹ̀kejì, ẹ̀kẹta. Àwọn tó lọ gbé àwọn àdéhùn wọ̀nyẹn láti Madina àwọn ni wọ́n ti dá Annabi mọ̀ sallallahu alayhi wa sallam. Àtàwọn sàhábà táwọn jára Mẹ́kà tá Ànábì tán ti ṣáájú Ànábì lọ Madina. Àwọn ará Madina yòókù dá Ànábì mọ̀ ìròyìn lásán wọ́n ń gbọ́, wọ́n dẹ̀ ti gba Islam.
so ẹran ń jẹ yẹn ti wà ń bẹ ìpè ta ni bó ló ṣe rí gan àbí góòdì lọ́lọ́run fi dáa ní tí gbogbo yín sọ̀rọ̀ ẹ̀ báyìí níjọ́ tí ó wọ Mẹdínà gbogbo wọn ni wọ́n ti ń retí ìgbà tó wọ Mẹdínà tẹ́gbẹ́ pé ó ti dé Kùbá gbogbo wọn lọ pàdé ẹ̀ ń bẹ àwọn sàhábà tó lọ pàdé ẹ̀ nígbà táwọn ò rí Abubakar làwọn kọ́kọ́ ń pè lánàbì torí wọ́n jọ rìn ni wọn làwọn kọ́kọ́ ń ṣe bí yọjà ànàbì nítorí èèyàn tẹ́rẹ̀ là Abubakar àmọ́ tòun ti bẹ́ ìmú rẹ̀ àti bó ṣe rí body language ń jọ dàbí ìgbà pé eléyìí ni ọjà ànàbì Ọlọ́run ìgbà táwọn tó dá àmọ́ pé kìí sóhun lànàbì ẹnì kejì lànàbì òun nígbà tóòrùn débi tí wọ́n jòkó sí tóòrùn fẹ́ máa débẹ̀ làbúbákiri wá dìde lọ́wọ́ á mú aṣọ rẹ̀ tọwọ́ ó wá fi bu ànàbì lórí ó faṣọ bu ànàbì lórí àwọn fáwọn kà eléyìí kọ́ lànàbì ẹnì kejì yìí lànàbì wọ́n dá àmọ́ kò sì sí ọlá kò sì sí àpọ́nlé kí ẹ kọ́kọ́ bá ń gẹ́gẹ́ ẹ má jòkó sẹ́gbẹ́ mi kí n dá jòkó ẹ bá ń wá gẹ ọ̀tọ̀ ẹ bá ń wáṣọ ọ̀tọ̀ ẹ bá ń gbogbo èyí táwa máa ń ṣe léni tá a fi máa bàbàrà ara wa àìjẹ́ nǹkan kan ló já máa bàbàrà ara wa tó bá nítumọ̀ títúmọ̀ rẹ ìtumọ̀ ara rẹ dá ọ lójú ó ní dìmáàndì fápọ̀nlé gbogbo ẹni tẹ́ bá rí tí máa ń ṣe ìgbéraga òun gángan ti ríra òun pò òun tó nǹkan kan ni torí pé tó bá mọ̀ pé ó tó nǹkan kan ó ṣùọ̀ fúnra rẹ débi pé kódà bó jẹ́yìn ni wọ́n gbàgà rẹ sí lóde yóò dá ọ lójú pé mo nítumọ̀ jù báyìí lọ ìtumọ̀ mi ó dẹ̀ padà ṣàlàyé fara ayé pé mo tọ́ síbi tó jù báyìí lọ àmọ́ tí yẹn bá ti ń pé ẹ bá ń wága síwájú tí ń jà sáàyè káàkiri tí ń jà sápọnlé káàkiri pé ẹ̀pọ́n mi létó ẹ pè mí ń bọ̀dá ẹ pè mí ní kíní ká ẹ pè mí láṣáájú ẹ ti ń kóhun náà nítumọ̀ ó ti rí i pé òun ò nítumọ̀ ní ń fi ń ra àpọ́nlé ń tipa ẹni bá nítumọ̀ ní ra àpọ́nlé ń tipa fúnra ra àpọ́nlé ní ọmọ wa bá káàkiri ìtẹríba ni à ń píríkì fúnra wa lénìí Ànábì ojúkọ láàrin àwọn sàhábà rẹ̀ wọn à ní dáàmú wọn dà láàrin wọn àwọn sahaba ridwanullahi alaihim wọ́n tún kọ̀nfàmù fún wọn pé Ànábì máa wá wọn wálé sallallahu alayhi wa sallam kò kí wọn kéré lọ́dọ̀ ẹ̀ kò kéré wọn táwọn èèyàn bá ń ṣiṣẹ́ lábẹ́ tiẹ̀ náà má kéré wọn nítorí pé ó lọ ń san sálárì wọn àbí nítorí pé ẹgbàá lọ́mọ ọ̀dọ̀ àbí nítorí nǹkan kan àbí nítorí ó kéré sí ọlọ́jọ́ orí náà ni kò fi wá kéré lọ́dọ̀ rẹ̀ àbí nítorí pé o ti kọ́ lẹ́kọ̀ọ́ rí ó kàwé lọ́dọ̀ rẹ̀ àbó kéwú lọ́dọ̀ rẹ̀ àbó kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àbó ti bùn lówó rí náà ló fi wá dẹni tó nǹkan lábùkù má jẹ́ káwọn èèyàn kéré lọ́dọ̀ rẹ̀ o àwọn sahaba Ànábì ridwanullahi alaihim Ànábì ò ti torí pé òun lòun fi wọ́n mọ̀nà lòun júyọ Ọlọ́run fún wọn kọ́ máa wá ṣọlá lé wọn lórí bó ti fẹ́ kọ́ máa ṣọlá lé wọn lórí bó ti hùn àyèmáyé àfáà nílẹ̀ Yorùbá kò ní wọ́ ọmọ kéwú ẹ̀ lọ́lé kọ̀ wọ́ ọmọ kéwú lọ́lé rí yóò ká irú bàjẹ́ òun ọmọ kéwú ni máa wá àfáà wálé Ànábì ń wá àwọn sahaba rẹ̀ lọ́lé ta ló fẹ́ fi di ẹjọ́ Rabbani yìí náà ló yẹ kó jẹ́ Ànábì yìí máa wá àwọn sahaba rẹ̀ lọ́lé ridwanullahi Imam Bukhari ló gba hadisi wa Abdullahi ọmọ Amr ó là Ànábì wá òun wálé tọ́jọ́ òun lójú nígbà tó wọ́n dhukira lahu sawmi wọ́n sọ fún bóun ti máa gba àwẹ̀ pé kó má dáwẹ̀ gbogbo ojúmọ́ ní fi ń dáwẹ̀ Ànábì bá ẹni sọ lé rẹ̀ fadakhala alayya Abdullahi ọmọ Amr òun bá rí nípa Ànábì wọlé tọ̀ fa alqaitu lahu wisada nígbà tá Ànábì tí wàá dé òun tí wàá gbé ìtẹ́ ṣe máa àwọn pílò tí máa tóbi tí yẹn lè jókòó sí tí máa fẹ̀ tán máa fi sọ láwọn lòun sáré pírẹsẹ̀ntì fún Ànábì ẹni kóhun tó ti dọ́dọ̀ Ànábì ti jòkó ilẹ̀ l'Ànábì jòkó sí fún rẹ̀ kó ti dá báyìí náà ẹ wò tẹríba kọjọ rẹ̀ lójú ládùúrú yìí àtàpọ́nlé tó rí ní sánmọ̀ tá a sọ fún wa ipò rí láàrin àwọn màláíkà tá a sọ fún wa ipò rí láàrin àwọn Ànábì Ọlọ́run tá a sọ ipò dúdú àwọn àlìjẹ̀nú ń bàbà rẹ̀ tá a láwọn igi ń bàbà rà ẹ jẹ́ ń pìtàn igi kan fún yín haninu jivin ìtàn tó gbajúmọ̀ nínú àwọn karamatu Ànábì sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ tá Ànábì bá fẹ́ ṣe kútúbà tí ó bá sọ̀rọ̀ torí gbogbo ìgbà bá ṣáà ti fẹ́ bá public sọ̀rọ̀ yọ ọ̀nà ròdìdè mọ́ṣáláṣí náà ni igi àgékù làbídùn tí wọ́n máa fi ṣe pílà àwọn náà fi ṣe pílà mọ́ṣáláṣí ńgbà náà igi àgékù làbídùn lóríṣiríṣi so èyí kan tó wá kángun sí ibi tá Ànábì ti máa dúró sọ̀rọ̀ ní máa ń fara tì tó bá ti fẹ́ sọ̀rọ̀ ní máa ń fara tì yóò rí láìlé lérí yóò fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam nígbà tó yá àwọn sàhábà sọ fún pé igi yìí ò kí ń wà comfortable pẹ̀lú igi yìí ó ṣe já kan mímbàrù ká kan mímbàrù ní pákó tó ọmọ gun stẹ́pù rẹ̀ tó dúró tí gbogbo owó máa rí ọ Ànábì níyẹn dẹ̀ dáa wọ́n á kan mímbàrù fún Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n kàn tá Ànábì ò dúró lórí igi yẹn mọ́ ọ̀dà àárín kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ ariwo láti inú mọ́ṣáláṣí kíní ń dún gbogbo àwọn ẹ̀ṣá máa gbáriwo Ànábì ni wọ́n á sọ fún wọn pé igi yìí ní ń dún nítòsí fa dúndún rẹ̀ náà ni pé àwọn ti bá lè dànù kó sínú igi ni Ànábì ní tó fa dúndún rẹ̀ ni pé inú rẹ̀ ń bàjẹ́ kí mi ò fara tì wọ́n mọ́ inú igi ń bàjẹ́ ń sunkún pa Ànábì ò fara tì wọ́n mọ́ ẹ wo yìí ẹ wà pọ́nlé sallallahu alayhi wa sallam ṣó yẹ kí irú ẹ̀dá bí o tún máa tẹríba ká pé wọ̀ ni
tí wọ́n tí tó bẹ́ẹ̀ tó fi ń ṣe ìgbéraga sáwọn fámìlì rẹ̀ tí o tí tó bẹ́ẹ̀ tó fi ń ṣe ìgbéraga lórí àwọn tẹ́jọ́ lọ primary school tí o tí tó bẹ́ẹ̀ tó fi ń ṣe ìgbéraga sáwọn tó ti ṣàánú rẹ̀ rí ìgbéraga ẹlòmíì kọjá ipá àwọn tó tún kéré sí àwọn tó tún jù lọ ní ṣe ìgbéraga sí ẹlòmíì jọrọ ẹ lójú ó sì pèrè ẹ lẹ́ni tí ń tẹ̀lé ànábì onísúnnà náà ni òun ń ṣe Allahu akbar ànábì rè fẹ́ni tó bá fẹ́ kọ́ sí ẹ ànábì máa wá àwọn sàhábà rẹ̀ lọ lé ridwanullahi alayhim nínú tẹríba ànábì ní pé ànábì tún máa ń ṣe kídímọ́ fáwọn sàhábà kódà ẹ bá wo láńgbèjì sàhábà ẹ rí i pé láńgbèjì àpọ́nlé gan tó ni alátẹ̀lé àtìbáhùn ló yẹ ká mọ̀ pé bí àwọn àtìbáhùn nàbí àwọn tí máa tẹ̀lé àbáwọn kò dáàmú nàbí àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ wọn lóru láńgbèjì yẹn fún wọn àsàhábù ní ń pè wọn àwọn ọ̀rẹ́ mi ṣé kóun ní fi wọn mọ̀nà ó yẹ kó máa pè wọn pé àwọn ọmọ kéwù mi àwọn tí ń kọ́ àwọn tí ń kó jẹ àwọn àgùntàn ẹ̀ bó ṣe wà lọ́dọ̀ àwọn Kírísítẹ́nì pé àwọn àgùntàn tí wọ́n á ń pọ̀ ga wọn lólùṣọ́ àgùntàn ànábì ó pa àwọn tí ń tẹ̀lé lágùntàn àsàhábù ní ń pè wọn àwọn ọ̀rẹ́ àwọn alájọṣe yẹn ní kí àwọn tímọ́tímọ́ mi tòun ti bọ́lọ̀ ti bàbá rẹ̀ tó mọ̀ kó òun jù wọ́n lọ lọ́dọ̀ Ọlọ́run ó tún wá ń pè ní àwọn ọ̀rẹ́ mi àwọn alájọṣe kò mọ̀ pé wọ́n ní àwọn fọ́lọ́wà mi ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára ànábì sallallahu àbájọ́ tá a là ń tẹ̀lé àjàǹfààní ẹ̀ ibi tá a ti lè jàǹfààní ànábì ní pé ká máa kọ́ sí ẹ̀ Ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa àríkọ́ṣe tó dáa jù tẹ́ ẹ bá ń wà ó wà lára Muhammadu tẹ́ ẹ bá ń wà ń tẹ́ mọ̀ ṣe tí ń fi yọ́nú sí ẹ ṣàṣe bí ṣe ń ṣe yìí wà ní amanu bí wọ́n amantum bihi faqad ihtadaw tẹ́ bá nírú ìmánì tí Muhammad ní ẹ ti mọ̀nà ẹ máa kọ́ sí ẹ kàn máa tẹ̀lé ẹ máa ṣe bí ṣe ń ṣe yìí nínú ọ̀rọ̀ nínú wà anábì wúwà débi tọ́lọ́run sọ pé innaka la'ala khuluqin azim ìwọ yìí níwà Ọlọ́run wá akádà rẹ̀ ó emphasize ọ̀rọ̀ ó ní inna nínú èdè Lárúbá wọ́n máa fi ń kan ọ̀rọ̀ nípa ní pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwàdà innaka ó wá ní láàmù yẹn náà wọ́n tún máa fi ń kan ọ̀rọ̀ nípa ní Ọlọ́run wá kó dúdú ẹ̀ síbẹ̀ ó wá ní la'ala khuluqin azim ibi tí ìwà rẹ̀ dáadé ìwà rẹ̀ tó dáa jù òkè ẹ̀ lànàbì lọ́wọ́ wà báyìí yẹn ni pé ànàbì Ọlọ́run ó sọ pé ànàbì ní ìwà rẹ̀ ó ní òkè ìwà rẹ̀ lọ́wọ́ yẹn ni pé ibi tí ìwà rẹ̀ parí sí lànàbì lọ́ọ́ dúró sí sallallahu alayhi wa sallam tán bá lò níwà ìtumọ̀ ẹni pé èsì alùsùnà tán bá lò níwà ìtumọ̀ ẹni pé èsì mùsùlùmí gidi èsì múmìnì gidi èsì mọ́sìnì gidi tó bá níwà náà ló tó lè proud pé ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam dáadáa ni ọ́ ànábì ń ṣe kí ni wọ́n fáwọn sàhábà lójú ogun tí wọ́n lọ wọ́n travel ibi tí wọ́n ti wá tí wọ́n sùn mọ́júmọ́ wọ́n gbàgbé oorun gbà wọ́n lágbé àti tètè kírun àṣùbá nígbà tí wọ́n jí tí wọ́n fẹ́ sáré kírun ànábì tí wọ́n ń bomi fún gbogbo àwọn sàhábà ridwanullahi alayhim Imam Muslim ló gba hadith náà wá o ànábì ń bomi fáwọn sàhábà rẹ̀ Qatada ó ní Abu Qatada ó lòun gba omi látọ̀dọ̀ ànábì tóun gbé fáwọn sàhábà táwọn mọmi wọ́n ya kálukú lẹ́nu wọ́n fẹ́ gbà lọ ànábì ò gbé ilẹ̀ ìgbà tó wá kankan Abu Qatada náà mọmi lòun wá ń sọ pé ó dà nígbà tí gbogbo kálukú ti mọmi yìí ó dà ká ànábì ó mọmi kó wọn wá mọmi gbẹ̀yìn ànábì ní rárá o ànábì ní inna saqiyal qawmi akhiruhum shurba ẹni bá ń fáwọn yẹn lómi hun náà ní máa mú gbẹ̀yìn ó mú ṣáájú mi Abu Qatada lóhun tún mú mi ṣáájú ànábì ló mú mi gbẹ̀yìn sallallahu alayhi wa sallam ànábì tún sáàbù oúnjẹ ń sáàbù omi fáwọn sàhábà rẹ̀ wọ́n bí yàwó Aisha radiyallahu anha nínú àdísì tí wọ́n Bukhari gbà wá ń pé ma kana Rasulullah sallallahu alayhi wa sallam yasna'u fi bayti tá ànábì bá wọlé lọ nígbà táwa tó bá ti bá wa sọ̀rọ̀ tán tá a jọ ṣe ti ta tán tó bá wọlé kí ni máa ń ṣe máa ń ṣàdúrà ni kí ni àwọn daily schedule rẹ̀ kí ni task rẹ̀ nínú ilé kí ló máa ń occupy time rẹ̀ nínú ilé ìyàwó Aisha ní kana yakunu fi mihnati ahlihi ànábì máa ń ṣiṣẹ́ ilé yìí máa ń ran àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ yìí tí wò lè ṣe tẹ́mi ò lè ṣe tó jọrọ ẹ lójú tó bá ti dénú ilé tó dọ̀bà dán ànábì sallallahu alayhi wa sallam máa ń help àwọn ìyàwó ẹ̀ tó bá jẹ́lẹ̀ fífọ̀ ni tó bá jẹ́ kíní ànábì ó máa bá wọn ṣiṣẹ́ inú ilé sallallahu alayhi ànábì tọ́lọ́hun Allahu akbar tọ́lọ́hun ti jújù nínú gbogbo ẹ̀dá tó dá ànábì tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ẹ̀dá tó dá ń help àwọn ìyàwó ẹ̀ nínú ilé níjọ́ wo ni wọ́n ti wẹ̀ fọ́mọgbẹ̀yìn máa dáhùn sínú máa dáhùn síta o níjọ́ wo ló ti wẹ̀ fọ́mọgbẹ̀yìn sallallahu alayhi wa sallam bá ànábì tá à ń tẹ̀lé bó ṣe rí nìyẹn fún gbogbo ẹni tó bá fẹ́ jọ ànábì ẹni tó bá ní mi ò ní gbéraga o mo kàn kọ̀wọ̀ sí ni mi ò fẹ́ yàn jẹ ní tí wọ́n ń pè ní ìgbéraga náà nìyẹn ẹni tá ń pè ní tẹríba náà ni ẹni táyé máa ń sọ pé tẹríba òun náà lẹni tó bá rí yàn jẹ
kí a máa rí ìyẹn jẹ náà fi máa sọ pé ó ní tẹríba ó ní tìjú. Ẹni tí wọ́n bá rí ọ̀yàn jẹ tó ní ìyẹn jẹ lèmi ọ̀fẹ́, ìyẹn jẹ lèmi èmi náà ní tìjú, mi ò lérò kẹ́kẹ́ mo lépo lójú, èmi náà sásà ìtì èmi náà ní tìjú, ìyẹn jẹ nìkan lèmi ọ̀kan fẹ́. ẹ pa èèyàn máa sọ bẹ́ẹ̀ dáadáa. Èyí tó wú yẹn náà tó jẹ́ àmọ́ ipò ní tẹríba ni pé ọ̀fẹ́ yẹn jẹ. Ẹni táyé bá ń rí yẹn jẹ tán bá ń rí tẹ̀mọ́lẹ̀ tán dẹ̀ ń ṣe sọ́ọ̀rì fún òun náà ni a máa ń sọ pé ó ní tẹríba. Annabi sallallahu alayhi wa sallam yẹn mo fẹ́ fi parí ẹ̀ lárúbáwò oko kan àwọn amọ̀gọ̀ náà fi máa ń tún wọn sọ lóko mi pé lárúbáwò oko ó wá sí Madina ó wá bá Annabi sallallahu alayhi wa sallam ó wá kó ràkúnmí ńláńlá méjì ó gbé wá ó wá dá wọn kúnlẹ̀ kó tó wọ mọ́ṣáláṣí. Ó ní Muhammadu, Annabi kọ́ ló wí, ó ní Muhammadu, àdìsí tí mọ́ Bukhari àti Muslim gbà wá ni. Ó pe Annabi pé Muhammadu, ó wá mú aṣọ tá Annabi wọ̀ látẹ̀yìn ó fà mọ́ lọ́rùn báyìí, ó fà mọ́ lọ́rùn. Annabi ti fẹ́ máa dìde ó fẹ́ máa wọlé lọ, ó wá fa aṣọ ẹ̀ látẹ̀yìn ó fà gidi. Rawi hadith ìmọ̀ Anas ọmọ Malik ó ní apá aṣọ yẹn dẹ̀ làṣà Annabi lọ́rùn tíbẹ̀ pọ́n tó dára jẹ. Ó fa Annabi láṣọ gidigidi ó fà ń pé Muhammadu wá ń bí. Ó ní àwọn ràkúnmí méjì ń ihmil alayhima bá ń kó nǹkan sí wọn lẹ́yìn min malillahi alladhi indak, owó Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ ó kìí ṣe owó rẹ o, owó Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ bá ń kó sí wọn lẹ́yìn. Yẹn ni pé owó sàárà, owó zaka táwọn èèyàn máa ń kó wá sọ́dọ̀ Annabi tí gbogbo tálíkà máa ń wá gbà àtàwọn nǹkan ọrọ̀ ojú ogun tí wọ́n bá rí tí wọ́n máa ń stọ̀ rẹ̀ sí fún gbogbo tálíkà àtàláìrí jẹ sọ́dọ̀ Annabi tí Annabi máa distribute fún gbogbo aláìní. Ìgbà tí ó wá béèrè pé help mi èyí tí ó fi lo èdè tó dáa ó fa Annabi láṣọ ó tún làákọ ọmọ lérí ó di mélòó ó di méjì. Ó wá ní ọ̀yá bá ń kó owó Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ ó dàbùkù mẹ́ta, owó Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ rẹ bá ń kó ó ní fa innahu laysa mala abik laysa malaka wa laysa mala abik. Kìí ṣe owó rẹ kìí ṣe owó bàbá rẹ, ìtẹ́ nígbọ̀n kan kìí ṣe owó rẹ kìí dẹ̀ ṣe owó bàbá rẹ, owó Ọlọ́run ni. Bá ń kó sẹ́yìn àwọn ràkúnmí méjèèjì ọ̀yá owó Ọlọ́run ni. ń sọ bẹ́ẹ̀ fún Annabi sallallahu alayhi wa sallam. Annabi wa kọjú sí inú bí àwọn sàhábà tó wà ń bẹ́ẹ̀ pé irú àgọ̀wò ní títí yẹn bá tẹríba fún wa tá Annabi bá tẹríba fún wa ní ká máa tẹ̀ mọ́lẹ̀ bó ti wù wá ká máa rin fín bó ti wù wá. Annabi wa kọjú sí yìí tá Annabi ó fi pé ẹ máa lù ú ọgọ́ lẹ́kọ̀ọ́ mo gbọ́dọ̀ kọ́ yín lẹ́kọ̀ọ́ nínú tọ́lọ̀ ní wá ṣe fún yín ni kí n kọ́ yín lẹ́kọ̀ọ́. Annabi ò ṣe bẹ́ẹ̀ o, Annabi ò ṣe bẹ́ẹ̀. Annabi tó rẹ́ni pàdé ẹ̀ ń tá Annabi àgọ́ mẹ́ta ló ṣe fún Annabi. Annabi wá fi ìwà dáadáa mẹ́ta dáa padà fún ẹ̀rín là Annabi kọ́kọ́ ní sí nígbà tá Annabi kọjú sí. Annabi wá ní ṣe rí tí ń fẹ́ yẹn ẹ̀ kọ́kọ́ fún un náà kínú ẹ̀ dùn. Annabi wá ní ṣe ká gbẹ̀san. Annabi ń bí bẹ́ẹ̀ pé ṣe ká gbẹ̀san aṣọ tó fàmọ́ mi lọ́rùn ṣe ká gbẹ̀san lára tiẹ̀ náà. Ó ní mo ti mọ̀ pé o kì í ṣe bẹ́ẹ̀. Ó ní mo ti mọ̀ pé o kì í lè annaka la tukafi'u sayyi'ata bis-sayyi'a. Mo ti mọ̀ pé o kì í fa burú san burú. Èmi náà mọ ibi tí mo ṣe é sí kí n tó ṣe é. Mo mọ̀ pé mo rí ibi ṣe é sí mi lè bá Umaru dánrú eléyìí wò. Mi ò lè bẹ́ẹ̀ lómi ìdán mi lè bá Khalidu ọmọ Walidu dánrú eléyìí wò. Mo mọ̀ ìpọ́dọ̀ rẹ náà mo lè dánrú eléyìí wò sí ló jẹ́ ń dán wò síbẹ̀ mo mọ̀ wà rẹ. Mo mọ̀ ìpàṣẹ tọ́lọ̀ ń pa ọ́ pé fabima rahmatin minallahi linta lahum títorí ìkẹ́ àti gẹ̀tí Ọlọ́run fi ràn fáwọn sàhábà rẹ̀ walau kunta faddan galizal qalbi tó bá lè mọ́ wọn lanfaddu min hawlika wọn túká lára rẹ̀. Ó nílò kọ́tọ́ dá tó bá ní gbéraga tí ìgbéraga bá ń bẹ lára tálíkà kò ní ṣàṣeyọrí bọ̀rọ̀ ọ̀pẹ́ nú òṣì. Tálíkà tuntun ní gbéraga tí gbéraga bá tó bá ń bẹ lára olówó yọ balẹ̀ jẹ́, tí ìgbéraga bá da àfáà láàmú yọ balẹ̀ jẹ́ yọ bẹ̀sìn jẹ́, tí ìgbéraga bá kó sára tálíkà àbí lára aláìmọ̀kan kò yóò pẹ́ nú àìmọ̀kan rẹ̀ yóò jìn dòun bẹ́ẹ̀. Ìgbéraga ni ìgbéraga tó bá ti kún gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ pátápátá yóò di owó ọ̀sìsì ju ti wà lọ. Kìí ṣe wà rí kìí ṣe wà kò sínú wà tán fi máa ròyìn ọmọlúwàbí. L'Annabi fi ní la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin. Ntí yẹn ó máa rántí tí ó fi avoid ìgbéraga òun ni pé ó máa rántí ibi tó ti bẹ̀rẹ̀ pé ó jẹ́ nǹkankan ta ni ìwọ tí wọ́n bí látara àtọ̀. Omi tí ń rùn ló produce rẹ̀, omi tí ń rùn ní ìpìlẹ̀ rẹ̀. Ó yẹ kí èèyàn máa fi ọ́ lára balẹ̀. Ìpìlẹ̀ rẹ̀ tó wá ga jù pátá tó jẹ́ ìpìlẹ̀ yẹ pé àtẹ̀rọ̀fọ̀ ẹ̀rọ̀fọ̀ lọ́lọ́run fi dá wa. Ìyẹn ló máa rántí ló máa fi bira rẹ̀ pé ta lè mi tí ní foríjìyàn tán kí o foríjìn lágbájá tó wà ní ìní foríjìn ta ni ẹ́. Ọmọ rántí ìpìlẹ̀ rẹ̀, ọmọ rántí ibi ọba adé pé wọ ẹlẹ́ṣẹ̀ ìwọ tó dáa ìwọ náà dáa lọ́dọ̀ Ọlọ́run. Bó ló ṣe jẹ́ wájú Ọlọ́run yẹn yóò máa bà ọ́ lẹ́rù yóò máa já ọ láyà yóò àjọ ọmọ farabalẹ̀ ọmọ wa tẹríba. Nítorí ayẹkọ́ máa dẹ́rù bọ̀ ọ́ jù ní ibo lọ́ parí ọ̀rọ̀ rẹ sí tó fi ní ṣègbéraga. Tó bá lówó lọ́wọ́ lé ní ṣé garanti wà pé wà á ní ìdọ́jọ́ kú ni.
ọ̀dà tó bá ti á ní dọ́jọ́ kú kí ní ọkàn yẹn ń jọ alkiyama ṣe náà lọ́wọ́ ní àbálì janna ó yẹ kó fi ọ́ lára balẹ̀. am kayfa yukhtamu umruhu aw ruhuhu yawma tawa mutasaffilun aw murtaki wa min al-ajaibi ujibu man huwa jahilun fi halihi aw as-sa'idu am shaqi. bó ẹni wọ́tọ̀ bá mọ̀ níbo ló kan yín ọ̀rọ̀ rẹ síwájú ọlọ́run jọ alkiyama kí ló tó fẹ́ máa ṣègbéraga kí ló tó fẹ́ máa fẹ́ lómi ṣe yẹ̀yẹ́ kí ló tó fẹ́ máa rò pọ̀ dá lọ́dọ̀ ọlọ́run jọ ẹlòmíì lọ kí ló tó fẹ́ máa rò pọ̀ mọ̀nà ju yẹn lọ kí àwa yìí la mọ̀nà àwa la wà lórí òtítọ́ àwọn kan ni wọ́n wà lórí àná bó ló ṣe mọ̀ tó mọ̀ tó ṣe gbẹ̀yìn kó tó kú ni tó mọ̀ tó àwọn tó rò kán àlérí àná yẹn tó mọ̀ tí wọ́n padà ṣe kí wọ́n tó kú bóyá ọlọ́run nífẹ̀ẹ́ wọn ju bóyá wọ́n padà ṣe dáadáa tí wò ní lè ṣerú ẹ̀ kó tó kú bóyá wọ́n padà ṣe kán tó kú nìyẹn fi jọrọ ẹ̀ lójú nínú ẹ̀sìn nìyẹn fi jọrọ ẹ̀ lójú nínú ayé èyí náà lání ká gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ Annabi sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àlùbáríkà Annabi ó mú wa dàrú jẹ́ aráǹfààní títẹ̀lé láyé káràǹfààní rẹ̀ lálkìyàmà kádẹ̀ láṣìpẹ́ nídìí súnà Annabi sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé pé nínú jímọ̀ ẹ já sàkìtà láti kọ́pọ̀ fún Annabi sallallahu alayhi wa sallam káyé tèdè jímọ̀ káwọ ìwẹ̀ jímọ̀ kàkà suratul Kahf ọlọ́run ṣàjà sọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin.